Alfa fipá bá àwọn ọmọdébìnrin 4 ní àjọṣepọ̀ nílé kéwú. Ọwọ́ òfin ti tẹ Alfa ilé kéwú kan ní ìpínlẹ̀ Gombe lórí ẹ̀sùn wípé ó fi tipátipá bá àwọn ọmọdébìnrin 4 sùn. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Gombe fi ìdí rẹ̀ múlẹ̀ fún àwọn akọ̀ròyìn wípé ọmọ ọdún 12, ọmọ ọdún 9 àti ọmọ ọdún 8 ni àwọn ọmọdébìnrin náà. Ọmọ bàbá kan náà sì ni gbogbo wọn jẹ́. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Gombe, Mahid Muazu Abubakar, ó ṣàlàyé pé Alfa náà gangan kọ́ ni olùkọ́ àwọn ọmọdébìnrin 4 ọ̀hún, ṣùgbọ́n Alfa tó hùwà bàjẹ́ ọ̀hún ó ń gbé nílé kéwú wọn ni. Nígbà tí àwọn ọmọdébìnrin náà wá san owó ilé ẹ̀kọ́ kéwú tí wọ́n ń lọ ni Alfa ló fi tipátipá rá wọn mú. Ó sì sọ fún wọn wípé kí wọ́n má ṣe sọ fẹ́nìkan. Alfa tó ń kọ́ wọn ní ẹ̀kọ́ gangan, òun ló sọ fún wọn wípé Alfa tí ó ń bá wọn ní àjọṣepọ̀ yìí òun ni kí wọ́n máa san owó ilé kéwú fún. Ìdí rèé tí Alfa náà fi ráyè hùwà ìbàjẹ́ pẹ̀lú àwọn ọmọdébìnrin náà. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Gombe, Muazu, ó sọ báyìí wípé arákùnrin ọ̀hún ó ti ń hùwà ìbàjẹ́ ọ̀hún ní ọjọ́ tó ti pẹ́, ṣùgbọ́n ọwọ́ àwọn ọlọ́pàá padà tẹ̀ nígbà tí òkété búrú mọ́ ọ lọ́wọ́. Nígbà tí arákùnrin míì tóun náà tún fi tipátipá bá ọmọdébìnrin bàbá yìí kan náà sùn tó jẹ́ ọmọ ọdún 16 ni wọ́n fi ọ̀rọ̀ ọ̀hún tó àwọn ọlọ́pàá létí, tí gbogbo àṣírí tí wọ́n sì ti ń bò tẹ́lẹ̀ nípa àwọn ọmọdébìnrin tó ti ń kọ́kọ́ fipá bá ní àjọṣepọ̀ ni gbogbo ọ̀rọ̀ ọ̀hún bá bọ́ síta. Alfa ilé kéwú náà tó jẹ́ ẹni ọdún 38 ó ṣàlàyé fún àwọn ọlọ́pàá pé ìgbà àkọ́kọ́ òun nìyí. Iléeṣẹ́ ọlọ́pàá ní àwọn ti gbé àwọn ọmọdébìnrin ọ̀hún lọ sí ilé ìwòsàn fún ìtọ́jú tó péye. Wọ́n sì ti gbé Alfa tó hùwà ìbàjẹ́ lọ sí ilé ẹjọ́. Alfa fi tipátipá bá àwọn ọmọdébìnrin 4 ní àjọṣepọ̀, ariwo sọ. Hello viewers, subscribe to Ore TV channel. Kò ní já yín lówó rárá, ẹ subscribe.